Bismillahirrahmanirrahim. Agbára orúkọ Ọlọ́run láti di olówó, láti di ọlọ́rọ̀, láti di ọlọ́mọ, láti yanjú gbogbo nǹkan pátá. Má wá gbàgbé pé Ọlọ́run bá sọ fún wa kí n tó kọ́ ẹ níṣẹ́ yìí, orúkọ tó tẹ̀sùn wọn ní àárín ọjọ́ márùn-ún Ọlọ́run bá bi àbùkátà ẹ̀ kọ̀ǹfàmù ni mo sọ fún ẹ tó bá ti nígbàgbọ́ kó dẹ̀ fi fídíò yẹn ránṣẹ́. Àmọ́ gbọ́ nǹkan tó Ọlọ́run bá sọ, Ọlọ́run bá ní iná lẹ́zínà tẹ̀díúnà min dunillahi ìbádùn. Gbogbo nǹkan tẹ́ ló ń pè lẹ́yìn Ọlọ́run ọba yẹn pé kó ràn yín lọ́wọ́ yẹn ìbádùn. Ọlọ́run ní ẹrú èmi Ọlọ́run ọba ni wọ́n. Ọlọ́run bá ní fàdíhùn, Ọlọ́run ẹ máa pè wọ́n fálíyẹ́sítẹ̀ jíbù lákùn, ẹ jẹ́ kí wọ́n answer prayer yín ínkùntù sọ́ọ̀dì kí n tó ẹ pé lódodo nìyí. Ṣé orí pé ó ń gbé pèsè, ó ń gbé tutù, ó ń wẹ̀wẹ̀ orí, ó ń wẹ̀wẹ̀ odò, ó ń wẹ̀ lórí òkúta, ó ń wẹ̀ lórí ìdí ẹ̀yìn, ó ń fi nǹkan lu ọtí, ó ń lo human party, ó ń waste time ara ẹni o. Ọlọ́run ọba tí ò ní kú ni kò pè. Síwájú kó tó ṣe àdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán, ẹ máa fi nǹkan sákàǹtì àwọn ọmọ aláìní. Ọlọ́run ní mi kì í kọ sàárà, mi sì kì í kọ àdúrà àtàwẹ̀ lé ẹrú mi lọ́wọ́. Àwọn àkáǹtì yìí, àwọn opó àwọn ọmọ aláìní ni a fi ń tọ́jú. Orúkọ organization ló wà ń bẹ àbí orúkọ wa lẹ́rí ń bẹ ni. Wọ́n kọ ẹ ní nǹkan lọ́fẹ̀ẹ́, o tún lò lọ́fẹ̀ẹ́ àti ṣe sàárà. Díẹ̀ kọ́ lílò kó kàn mú nǹkan kékeré kó fi ṣe sàárà, ó ní ẹ lára. Ó wá expect pàdúrà táfà yẹn kọ iṣẹ́ tó kọ yẹn kò gbà. No, ẹ má fi èrú gba ìbùkún. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umura tẹ́ fi ń ṣe sàárà ẹgbẹ̀gbà Global Dahiratu Dhikrlahi. Ẹ WhatsApp wa lórí +276129563889. Àdúrà yóò máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday. Tó bá ti ṣe àwọn mùkọ́dímọ̀ anytime lọ́jọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwẹ̀ ní ọjọ́ márùn-ún ẹ fi ṣe 50,000 yá sọmọdù ló fẹ́ ṣe. Ọjọ́ Sunday wàá ṣe 10,000 yá sọmọdù. Ọjọ́ Tuesday pẹ̀lú àwẹ̀. Ọjọ́ Monday wàá ṣe 10,000. Ọjọ́ Tuesday fọ́jọ́ márùn-ún Sunday ló máa bẹ̀rẹ̀. So ọjọ́ márùn-ún ló máa fi ṣe 10,000 fọ́jọ́ márùn-ún pẹ̀lú àwẹ̀. Kó wá fi nǹkan tó bá lágbára kó fi ṣe sàárà, kódà ò lè pa ẹran. Yá sọmọdù ló fẹ́ ṣe 10,000 lọ́jọ́ kan, Sunday 10,000, Monday 10,000, Tuesday 10,000, Wednesday 10,000, Thursday 10,000 ló máa parí. Friday kó wá lọ ṣe sàárà ẹ̀ ọjọ́ márùn-ún pẹ̀lú àwẹ̀, kó dẹ̀ gbé lórí nǹkan ẹyọ kan ṣoṣo. Pọ́lọ́n bá mi ṣe nǹkan báyìí bí sínú láyé ó ṣe, torí bó ṣe ṣe yá sọmọdù yẹn àwọn màláìkà wọ́n bá yẹn sọ pé subhanallah. Ọlọ́run bá dẹ̀ appoint iṣẹ́ ẹ̀. So fún gbogbo àwọn tí tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ẹ get transformer 1100 power. Gbogbo àwọn aláìsàn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ní olówó ayé nú ni à ń forí kókó aláǹtakùn ẹ get all in one. Tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run fọmọ weak erection, quick ejaculation.